a fẹ́ sọ̀rọ̀ lé lórí lẹ́ni ni pé declaration nǹkan méjì la ní nílẹ̀ báyìí kò sí àwọn tó dá wa dúró torí àti ráàánú gbà nǹkan tó kù fún wa ọwọ́ wa ló wà má dẹ̀ ṣàlàyé bó ṣe jẹ́ ọwọ́ wa but ní ọwọ́ lọ́wọ́ báyìí ẹ jẹ́ ká sọ lórí declaration mo fẹ́ kí gbogbo wa fi declaration sọ́kàn o declaration yẹn gangan ni kókó kí ni jẹ́ declaration à ń gba orílẹ̀-èdè wa padà à ń sọ wípé bye bye Nàìjíríà o àkópọ̀ ìgbéyàwó àròpọ̀ àṣepọ̀ ti British Empire ní ìgbà yẹn àwọn ò ṣe mọ́ o àwa padà sílé à ń padà sí ọ̀dọ̀ Ọlọ́run alààyè tó dá wa sí orílẹ̀ Yorùbá ní orílẹ̀ alààyè yìí à ń padà sí abẹ́ ìjọba Ọlọ́run à ń padà sí abẹ́ authority mi mo ṣe máa sọ Yorùbá yẹn à ń padà sí abẹ́ authority Ọlọ́run sí orílẹ̀ ibi tó dá wa sí territory tó dá wa sí lórílẹ̀ alààyè yìí ni o à ń padà síbẹ̀ so à wà ní abẹ́ ògo àánú oore Ọlọ́run torí bọ́lọ́run ṣe dá gbogbo ẹ jẹ́ ká wò káàkiri àgbáyé mo máa ń sọ mo dẹ̀ máa ń tún sọ ó dá orílẹ̀-èdè káàkiri àgbáyé ni kí ló dé tó ṣe jẹ́ pé a máa rò pé ti Nàìjíríà máa yàtọ̀ tá a bá tẹ̀lé nǹkan tọ́lọ́run sọ kò lè ṣeé ṣe àwọn ìlú tó ń ṣe tọ́lọ́run wọ́n ń róore gba wọ́n rí ìgbéga ó di pé ká máa sá lọ síbẹ̀ ká máa la fẹ́ lọ gbóore ti ọ̀dọ̀ tiwọn tí Nàìjíríà tó bá dẹ̀ ṣì wà ní ọ̀nà ti ẹ̀dá tí mankind iṣẹ́ ọwọ́ mankind kò lè ṣeé ṣe náà àfi ká padà sí tọ́lọ́run ṣe fẹ́ Ọlọ́run dẹ̀ ti ṣàánú fún wa a ti rí àánú gbà a ti mọ̀ pé ọ̀nà lè wa lélẹ̀ à ń lọlé kí ló dé tá à ní lọlé wọ́n kọ́ fẹ́ sọ̀rọ̀ lórí lẹ́tà tí àwọn èèyàn ń sọ káàkiri pé UK kọ kí la fẹ́ kí UK kọ ẹjọ́ nítorí Ọlọ́run kí la fẹ́ kún kọ ṣé èèyàn lè sọ ọmọ ẹ̀ lórúkọ kó pa á ni ṣèbá àwọn náà sọ Nàìjíríà lórúkọ àwọn náà kó Nàìjíríà pọ̀ ṣèbá àwọn náà bí Nàìjíríà ṣèbá àwọn ní nígbà tí òun ṣe pọ́lọ́run ló ṣe Nàìjíríà lásopọ̀ ṣèbá àwọn nítorí interest tí wọ́n tán dẹ̀ ṣe ń protect up to now gbọ̀nkan tí àwọn èèyàn tó ka lẹ́tà yẹn tí wọ́n kà kan mú dání ó sòótọ́ náà òótọ́ wà nù ẹ̀ nǹkan tó sọ ó ní many ethnic groups ethnic ẹ lọ wo ìtumọ̀ ẹ̀ àwọn ìran ló ń jẹ́ bẹ́ẹ̀ ìran indigenous people so ó acknowledge wípé òun bá wa ní ọ̀tọ̀ọ̀tọ̀ ó acknowledge pé a kì í ṣe nǹkan kan náà ó acknowledge wípé òyìnbó English language ló ń ṣe kọ́kọ́rọ́ permanent oko ẹrú nílùú Nàìjíríà torí bó ṣe acknowledge pé ethnic groups pọ̀ communities pọ̀ pé there is diversity ní Nàìjíríà ó sọ bẹ́ẹ̀ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kó sọ bẹ́ẹ̀ tó ró mọ̀ wọ́n mọ̀ pé a kì í ṣe kankan náà so ó acknowledge ẹ̀ ó mọ̀ wọ́n mọ̀ dáadáa wọ́n dẹ̀ mọ̀ pé tá a bá yọ nǹkan táwọn gbé sílẹ̀ ní kọ́kọ́rọ́ which is òyìnbó èdè tiwọn tá a bá ti yọ kúrò kò sí mọ́ oníkálukú náà lé nìyẹn so for the fact to acknowledge yẹn then no acknowledge pé ìran kan ni wá ìkan nínú àwọn ìran tó yàtọ̀ yẹn òun ni àwa Yorùbá ó ti tán nǹkan tá a fẹ́ gbọ́ lẹ́nu ẹ̀ nìyẹn gbogbo sọkúsọ tó kù tó bá wọn ó lè sọ ó lè kọ kò kàn wá láíláí torí àwọn kan náà dá wa Ọlọ́run ló dá wa a dẹ̀ fi gbẹ́kẹ̀lé léèyàn láíláí ó sọ nǹkan kan bẹ̀ mo fẹ́ kẹ́ tún wò dáadáa ó ní pé Nàìjíríà ó yẹ kó secure for security and prosperity àwọn ọmọ ìlú Nàìjíríà ó mọ̀ pé kò sí nǹkan tó ń jẹ́ Nàìjíríà òun lòún sọ Nàìjíríà o ó dáa tá a bá wá sọ pé òkè ó ní citizen Nàìjíríà báwo lẹ ṣe ń define citizen ó máa wá láti orílẹ̀-èdè ni kò sí nǹkan tó ń jẹ́ Nàìjíríà so ó fọ́nbù bẹ́ẹ̀ yẹn nǹkan tó mọ̀ ni ó ti sọ pé diversity wà kì í ṣe kankan náà many groups ni wá ó dẹ̀ mọ̀ pé òyìnbó lòun fi kọ́kọ́rọ́ ẹrú sílẹ̀ so ìgbà tó sọ pé security and prosperity jẹ́ Nàìjíríà ṣé Nàìjíríà ìjọba Nàìjíríà ṣe yẹn
ọmọ Nàìjíríà wo ni ó ní nǹkan tó sọ yẹn? Òun dẹ̀ sọ pé òun wà committed láti ṣe iṣẹ́ pẹ̀lú Nàìjíríà láti achieve objective security àti prosperity ọmọ Nàìjíríà. Níbo nìyẹn ti ṣẹlẹ̀? Níbo nìyẹn ti wá? Ṣé security wà ní Nàìjíríà? Àwọn fúnra ara wọn tún give alert lẹ́nujọ́ mẹ́ta yìí wípé àjà wípé security threat ó wà ní especially mọ́kànsẹ̀, so ó mì pé ó tún wà káàkiri nìyẹn. Ṣé security wà ní Nàìjíríà? Ṣé prosperity wà ní Nàìjíríà? Ní Nàìjíríà ń yáwó kiri, ló ń jẹ gbèsè kiri. Àwọn yìí náà dẹ̀ ní láti fìyàn sóko ẹrú. Another system of oko ẹrú lówó yíyá. Ẹ bá mi wò, ẹ bá mi gbé wò. Ẹ yá wọn lówó, ẹ yá yàn lówó, kò tí ì sanwó padà, kò ṣiṣẹ́ tẹ́ fi ya lówó, ẹ dẹ̀ tún ya ní míì. Ṣé a lè ṣe rẹ̀ nílùú tiwọn? Ṣé a lè ṣe tí credit score ẹ bá bàjẹ́ lásán báyìí, kò sí nǹkan tó lè ṣe mọ́? Wọ́n máa láwọn ò lè ṣe lè fún ò lè ṣe lè. Tí score ẹ bá ti lọ́lẹ̀ tó bàjẹ́, ó tán nìyẹn nínú ìlú wọn bẹ̀ yẹn. Àfẹn tó bá lórí ọ̀fẹ́ tí ò lo credit card. Ẹ máa sọ pé téèyàn bá ya owó tí ò bá san mortgage oṣù kan, ẹ ti kó wàhálà bolẹ̀. So ẹ̀yin wá ń yá odindi ìlú ní owó tí ò ń ṣe owó ẹ̀pà, tí ò ń ṣe owó gúgúrú. Ẹ yá ìlú ní owó, ìlú ò tí ì sanwó padà, ẹ dẹ̀ tún yá wọn ní ìmí, ẹ tún yá wọn ní ìmí. Ṣé ẹ rí kókó ẹrú nìyẹn? Kán lè sọ pé wọ́n jẹ gbèsè tí ayérayé. Ọlọ́run ò lè yọ́nú sí àwọn ará bí yìí o. Ọlọ́run ò lè yọ́nú sí wọn. Nítorí pé ẹ wo nǹkan kan, ẹ bá mi farabalẹ̀ gbọ́ nǹkan tí mò ń sọ yìí. Ẹ yá àwọn èèyàn ní owó. Ẹ máa gbọ́ dáadáa mà, ẹ máa gbọ́ dáadáa sà. Ẹ máa yá ìlú ní owó. Ìjọba tẹ yá ní owó. Ẹ mú àwọn tó wà ńbẹ̀. Ẹ ti yára yín lówó àbí? Àwọn tẹ wá yá ní owó pé kán ṣe ìgbésẹ̀ kan àbí méjì. Wọn ò ní ṣe. Owó yẹn gangan, ẹ rí i pé wọ́n ń jí. Ẹ rí i pé wọ́n ń jí owó yẹn o. Tán bá wá jí owó yẹn, ọ̀dọ̀ yín gangan ni wọ́n gbé owó bọ̀. Ọ̀dọ̀ yín ni. Àwọn banks yín ló ń gba owó lọ́wọ́ wọn. Àwọn oní business yín ló ń gbowó lọ́wọ́ wọn. Because wọ́n máa ra lé, wọ́n máa ra furniture, àwọn náà máa ní gold spoon, gold pen, gold eléyìí, ọ̀dọ̀ yín náà ti rà á. Wọ́n máa ra private jet lọ́dọ̀ yín. Wọ́n máa kówó sáàkáǹtì lọ́dọ̀ yín. Ẹ dẹ̀ mọ̀ pé owó tẹ́ gbé fún wọn ni wọ́n move. Torí mo fẹ́ sọ àṣírí kan fún yín, wọ́n mọ bówó ṣe move ní àgbáyé. Bí owó ṣe move ní àgbáyé, wọ́n mọ̀ nípa ẹ̀ dáadáa, wọ́n rí. Ẹni tó bá ń tọ́ta ló ń tọ́ta ní. A máa sọ̀sọ̀ kú sọ money laundry. Kí ló ń jẹ́ money laundry? Ẹ̀yin kọ́ lẹ̀ ń lọ́ndà owó ni. Ẹ̀yin lẹ máa gbé owó fún wọn, ẹ lẹ yá wọn lówó, ẹ̀yin náà lẹ tún máa gbé owó padà, ẹ fowó sí account. Ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀, níbo náà ti rí owó tí wọ́n ń dá padà tán lówó Abacha ni? Níbo náà ti rí? Bó ṣe ń ṣe káàkiri àgbáyé nìyẹn, wọ́n á gbowó lọ́wọ́ àwọn ìlú wọn ní dá padà. Àìmọye olórí tó jí owó tó gbé sí wọn lọ́wọ́, owó Mobutu ṣeṣeṣe kò dà, owó Gaddafi dà, owó ẹ̀dà. Àìmọye olórí káàkiri Áfíríkà tó ń jí owó tán lọ́ gbé fún owó wọn dà. Ẹ̀yin náà lẹ máa gbà sọ́wọ́, ẹ máa wòran o. Wọ́n yá wọn lówó, wọn ò san, wọ́n jí owó wá sọ́dọ̀ wọn. Ẹ tún padà wá, ẹ wá lẹ fẹ́ gba gbèsè yẹn. Ẹ wá nínú nǹkan tó wà ńlẹ̀ lẹ ti fẹ́ gba gbèsè. Ẹ ṣe yọ́nú owó tán jí wá fún yín. Ṣé owó tán jí wá fún yín ò kájú lu ní? Ta ló mú ta ni lóko ẹrú? Ẹ jẹ́ ọgbọ́n là ń kọ́ lọ́wọ́ báyìí ọmọ Yorùbá lápapọ̀, gbogbo wa ń kọ́ ọgbọ́n ni o. Tí Yorùbá bá bẹ̀rẹ̀ àní jẹ gbèsè o, mo má sọ o. Oko ẹrú ni gbèsè o. Òun lẹ rí yìí o. Ẹnujọ́ mẹ́ta yín sìn, ṣé ti rí? Ọlọ́run ẹ̀rí. Ó ń jẹ́rìí mi nì. Ọba tó ń tì mí lẹ́yìn tó mọ̀ pé lórí òtítọ́ àti òdodo ni mo dúró fúnra ọmọ Yorùbá. Tí ò bá ṣe pé Ọlọ́run ni, ládùrú nǹkan tí ìdílé mi rí, ṣó yẹ kí n jáde kí n ní mo fẹ́ tún sọ̀rọ̀ ni? Àbí ni mo fẹ́ ṣe nǹkan kan? Ṣùgbọ́n Ọlọ́run bá tó ń rán níṣẹ́ tó ń bá ní jẹ, ó ní kí n dìde náà ni, mú láti jẹ ni. Ṣèbí ìgbà tí mò ń sọ pé àwọn ọmọ Yorùbá fúnra wa la máa declare, wọn ò lè bá wa declare. Àwọn kan sọ, àwọn tó rò pé àwọn mọ̀. Irọ́ ni o, UK ló máa wá declare o, ìlú kan ló máa wá declare. Ṣé bẹ́ẹ̀ gbọ́n tí wọ́n sọ, ṣé bẹ́ẹ̀ gbọ́n tó kọ́? Àwọn máa support Nàìjíríà, ṣé fẹ́ kó bímọ kó pa ni? À ń sọ fún yín pé fúnra la máa ṣe. Ẹ láwọn kan ló máa declare. Kí ló kàn wá pẹ̀lú anybody wá láti wá declare wa? Ṣáwọn náà dá wa ní? Àbí irú slavery mentality wo nìyẹn? Colonial mentality wo nìyẹn? Kí ló dé? Adẹ̀ ń sọ, wọ́n ní àwọn parọ́ ń sọ. Ẹ̀rí tí ń fi rẹ̀ hàn tí gbogbo ayé rí.
ṣe rí nǹkan tó dàbẹ́ pé ó ń dìlé yìí tọ́ta rò pé òun dìlé ọ̀tá ò dìlé o oore ló jẹ́ fáwọn ọmọ Yorùbá ká lè lójú ká láti ká di gbogbo ohun tó ń lọ dáadáa ẹ̀rí là ń rí o ẹ̀rí là ń rí yìí òun nìyẹn o òun ló tún ti ẹ tún wo mo sọ fún yín pé àlè àfọ̀dà tiẹ̀ ti sọ pé àlọ́ lọ́dún yìí Ọlọ́run ti ní ká lọ sílé wa ní 2022 Ọlọ́run yọ wá kúrò ní òkùnkùn ayé òun yọ wá kúrò lóko ẹrú ó ní ká máa bẹ̀rẹ̀ sílé ògo wa Ọlọ́run ti pàṣẹ yẹn o káwa wá sọ pé nítorí kíni àní lọ 2022 ní tó máa ṣẹlẹ̀ 2023 fìrífìrí la ti rí iye o làwọn èèyàn ti ń pariwo Chinese o ó gba port o kí ni wẹ́wẹ́ mariwo nìyẹn eégún ò tí yọ mariwo ṣebí mò ń tẹnu mọ́ mò ń sọ continuously ó dà yẹn pọ́n ní kí ló ń sọ kí ló mọ̀ kí ló ṣe ọba tó mọ gbogbo nǹkan ti fi ẹ̀rí hàn ẹ̀rí lẹ́rìí yìí o ṣe lè imagine pé ká dúró pé Ọlọ́run tẹ̀ ń já ká rírì kúrì ọmọ Yorùbá ò ní rírì kúrì kí ló kan àwa Ọlọ́run tó ti mọ̀ pé àní rírì kúrì ló tètè ta wá jí ló gbé wa dìde lára àánú gbà lágbọ̀nà tó ní ká gbà tó dẹ̀ yọrí sí re àwọn ò ní rírì kúrì ó dẹ̀ jẹ́ bá mi wò báyìí ní owó àwọn náà fẹ́ ta àwọn nǹkan kan àbí Ọlọ́run tó ṣàánú wa àwọn ẹrù tán fẹ́ tà ṣé mọ̀ pé tọmọ Yorùbá ló pọ̀ jù ṣé mọ̀ pé tọmọ Yorùbá ni ẹ lọ ká dáadáa o wọ́n ti kọ síta o tán fẹ́ tà ẹjọ́ sà ẹjọ́ mọ́ ẹ farabalẹ̀ fún mi nǹkan tán fẹ́ tà yìí wọ́n fẹ́ tà fún bọ́jẹ̀tì ni o torí wọ́n máa sọ bọ́jẹ̀tì wọn ọdún tí ń tán owó tán máa fi ṣe kò sí owó kábíyèsí Ọlọ́run o kò sówó ṣé ń gbọ́ mi gbogbo bọ́n ṣe ṣòwò lẹ́tìrí jàtìjàtì wọ́n á gbowó wọ́n á kó lọ fáwọn ọ̀gá wọn àwọn náà wọn kúkú ní jẹ́ rówó náà lòun tó máa ń ṣẹlẹ̀ nìyẹn tó bá láwọn fẹ́ gbowó lọ́wọ́ àwọn ọ̀gá wọn máa ń pa wọ́n ni tó náà máa tààrùn fún wọn ni àrùn náà máa wò tán máa fi kú àwọn ò dẹ̀ mọ̀ pé àwọn yẹn ń ṣe wọ́n pa pẹ̀lú ẹ̀ wọ́n ṣe ń jíṣẹ́ iṣẹ́ burúkú iṣẹ́ jàtìjàtì fún wọn ò ṣe tàwọn èèyàn wọn náà jíṣẹ́ fáwọn àwọn amúnisàn àwọn èèyàn jàtìjàtì amọ́niṣe ni àwọn ìkà ẹ wo owó tán yá yìí ẹ gbọ́ mi dáadáa ṣe ẹ gbọ́ mi dáadáa máa o bọ́jẹ̀tì sì ni o torí kò sẹ́ni tó fẹ́ yá wọn lówó mọ́ wọ́n ti jẹ́ tán wọ́n ti jẹ́ run wọ́n ti jẹ́ pa so nísìnyí wọ́n fẹ́ ta nǹkan fún bọ́jẹ̀tì gbèsè gangan wà ń bẹ̀ wọn ò tí ì sọ̀rọ̀ gbèsè so tán bá tún wá fẹ́ sọ pé ẹ̀wọ̀n tó ní owó bá ní ó yá a fẹ́ gba gbèsè wa a fẹ́ ẹ̀sanwó ẹjọ́ kí náà fẹ́ tà ẹjọ́ ṣé wọn ní máa ta èèyàn báyìí ṣé àwọn ọmọ orílẹ̀-èdè àpapọ̀ Nàìjíríà ṣé kò ṣoríire báyìí ojú ọmọ Yorùbá ò ní rí bí o ọjọ́ wa ò ní rí bí Ọlọ́run ti ṣoore fún wa so ṣe rí nǹkan tó wà nílẹ̀ tí a bá ń sọ tí n bá ń sọ ẹ lọ́wọ́ àwọn fídíò mi náà èmi kọ́ ni mò ń sọ ṣe bọ́lọ́run ló ń gbẹnu mi sọ̀rọ̀ tí bá ń sọ máa dàbẹ́ ní pé kí náà sọ kí náà wí àdẹ́rù bẹnikẹ́ni tó wà nílẹ̀ ní nǹkan tó máa ṣẹlẹ̀ ní àwọn aráabí ti to ètò ẹ̀ ti pẹ́ wọ́n ti mọ̀ pé níbi táyé délé ní àwọn ò lè gbé ogun àwọn ò lè jagun báwọn fẹ́ gbalẹ̀ wa kọ́kàn déédéé kán láwọn fẹ́ jagun àwọn fẹ́ gbalẹ̀ wa wọ́n mọ̀ pé ó máa ṣòro ṣé ẹ mọ̀ ìdí Saddam Hussein ó dán wò pẹ̀lú Kuwait tó fẹ́ gbanú ilẹ̀ Kuwait ṣé ẹ mọ̀ pé ogun ọlọ́dìde pé kí ló dé o ṣe fẹ́ gbalẹ̀ Kuwait wọ́n jagun so wọ́n ti mọ̀ pé àti gbé ogun dìde wípé mo fẹ́ gbalẹ̀ Yorùbá wọ́n mọ̀ pé àgbáyé ó máa dìde kò ní ṣe ṣe torí definitely ọmọ Yorùbá náà ò ní gbà pé ilẹ̀ wa á dogun wọ́n ti mọ̀ pé ìyẹn ò ní ṣe ṣe so wọ́n wá gba ẹ̀yìn wo náà gbà mo máa ń sọ ẹ lọ wo fídíò mi mà ẹ lọ wo fídíò mi sà economic warfare gbàtà ọkàn sáyẹn jagun ológun ti wà ńlẹ̀ ogun mẹ́ta náà ti ń jà pẹ̀lú wa lọ́wọ́lọ́wọ́ wọ́n ń jà security warfare pẹ̀lú wa economic warfare territorial warfare wọ́n ń jà lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀tá àwọn èèyàn ò rí kí ló dé mo ń sọ continuously ó wà ń bẹ evidence wà ń bẹ tí ó jẹ́ pé títí dìrántí òun ló máa rí gbogbo evidences tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí wọ́n ń jagun lọ́wọ́lọ́wọ́ ṣé wọn ò jagun ni wọ́n ti bọ́dà wa wọn ò jagun náà ní kí àwọn ìran àwọn Fúlàní kó máa wá boko jẹ́ kó máa pa àwọn èèyàn kó máa dẹ́rù bà àwọn èèyàn kó má lè lọ ṣiṣẹ́ oko mọ́ kí náà máa jẹ ṣé wọn ò jagun ni wọ́n bà gbogbo nǹkan tó lè jẹ́ kí businesses kó grow ni wọn ṣé wọn ò jagun ni wọ́n bà dọ́là jẹ́ against naira against dollar ṣé wọn ò jagun ní gbogbo iléeṣẹ́ ń tì gbogbo nǹkan tó ọmọ Yorùbá dúró fún wọn bẹ̀rẹ̀ sí pálẹ̀ ẹyọ kọ̀ọ̀kan education gbogbo ẹ̀ wọ́n bàjẹ́ kò sí nǹkan kan tó ń ṣiṣẹ́
ṣé wọn ò já ogun táwọn kan sọ pé wọ́n fẹ́ jagun? ta ló fẹ́ jagun? ogun tí ń jà yín. Akílódé ẹjẹ́ abára sọ tọ̀rọ̀ ẹ̀kọ́ là kúrò lẹ́ẹ̀kọ́ ẹ̀kọ́ òkọlà. ṣé ogun ò sí ni? ogun ò sí làwọn èèyàn wá ń para wọn. kí ló dé? ṣé bí tógun bá wà láwọn èèyàn máa seek refugee náà máa lọ káàkiri? ẹ mọ iye ọmọ Yorùbá, mi fẹ́ sọ àpapọ̀ ọmọ Nàìjíríà, ọmọ Yorùbá ni mo fẹ́ sọ̀rọ̀ ẹ̀ lé lórí. ọmọ Yorùbá tó seek refugee káàkiri àgbáyé ni. àwọn èèyàn wá seek refugee torí ogun ni náà. so kí là ń sọ? a ní wọ́n ń jagun, but ìran Yorùbá ìran tó ń sin Ọlọ́run ni wá, ìran tó wà peaceful ni wá. òun ló ṣe jẹ́ pé ó gbọ́ ọ̀nà tá à ń gbà ọ̀nà peace ni. ẹ wá ní pé kí la fẹ́ ṣe ní 2023 ní Nàìjíríà? kí la fẹ́ dúró ṣe ń bẹ̀? ṣé ká sọ pé a fẹ́ dúró láti rí gbogbo nǹkan burú tó fẹ́ ṣẹlẹ̀ ní? Akílódé ṣèbó díndín caliphate odidi kan náà àwọn sultanate wọn caliphate gangan fún rẹ̀. àwọn ọmọ emir àwọn gangan nìyẹn, emir Kano tẹ́lẹ̀. ṣé bó ti jẹ gómìnà central bank rí? wọ́n rò pé kò mọ̀ kan tó sọ ni tó lòun sunkún fún ẹni tó bá máa jẹ president next. ṣé wọn ò mọ̀ pé ọ̀rọ̀ kì í sínú ẹ̀? ṣé ẹ mọ̀ pé ọ̀rọ̀ kì í sínú ẹ̀? kò sí kankan mọ́, kò sí kankan mọ́. ordinary budget ni wọ́n fẹ́ ṣe náà ṣì ń wọ́wọ́ kiri fún yìí. tán bá fẹ́ san gbèsè ńkọ́ ẹ̀ẹ́dẹ̀ tí ìwà nǹkan tẹ fẹ́ ṣe fáráàlú gangan. so bó lẹ ti fẹ́ rówó ṣèlú, bó lẹ ti fẹ́ rówó ṣe nǹkan tó wà ní ìlú, bó lẹ ti fẹ́ rí? ẹ ṣì ń lé owó láti san gbèsè, ẹ ń lé owó láti ṣe tara yín, nǹkan ara yín. wọn ò dín owó tara wọn kù o, wọn ò dín sára wọn kù, wọn ò gbogbo nǹkan tó jẹ́ pé nǹkan tí ò tọ́ sí wọn tí wọ́n ń gbà tó ń fi ìyà jẹ ọmọ Nàìjíríà lápapọ̀, nǹkan tí ò tọ́ sí wọn tí wọ́n ń dájú gbogbo orílẹ̀-èdè tó wà Nàìjíríà lápapọ̀. wọn ò ṣe yẹn, wọn ò yọ gbogbo yẹn kúrò. àwọn ọ̀gá wọn tó ń kọ́ wọn níṣẹ́ tó sọ pé kán ṣe security and prosperity, kò sí o, kò sí yẹn ń bẹ o. so ìgbà tó ló ń ti Nàìjíríà lẹ́yìn, ó dẹ̀ mọ̀ pé Nàìjíríà ò ṣe security and prosperity, so àtìlẹ́yìn burúkú wo ló ń ṣe yẹn? tí ò bá ṣe pé nítorí tara yín. ṣèbí ẹ̀yin náà ni àbí Àjàlá ta ló ń lọ? ọmọ Nàìjíríà lápapọ̀ àbọ̀mọ Bayelsa àbọ̀mọ Rivers àbọ̀mọ South ló ní táǹkì tẹ́ fi ń pepo? ṣóun ló ní infrastructure tẹ́ fi build gbogbo pipe yẹn? kẹ́ bá mọ̀ nǹkan tó ń ṣe o, kán lè fi àwọn èèyàn sóko ẹrú forever ni. àwa ọmọ Yorùbá ò ní dúró. Ọlọ́run ló sọ bẹ́ẹ̀, kì í ṣe àwa. Ọlọ́run ló ní àsìkò ti tó, ó ló yá ká máa lọlé. ṣe ẹ ti rí pé ńgbà tó Ọlọ́run rí pé ṣe àwọn pé mo ti sọ rí pé kòtò wọn fẹ́ ẹni tó fẹ́ pa òun náà fẹ́ ré sínú 2023 inú kòtò pátápátá náà fẹ́ réra wọn sí. tí 2023 bá ti wọlé báyìí ẹ gbàgbé ẹ̀, àwọn kan tá à ń sọ ìbẹ̀rẹ̀ sí yọjú ni. ṣé Chinese láṣìírí? mélòó oríṣiríṣi ló máa wà, torí kò síbi tán ti lọ jẹ gbèsè sí. so nǹkan tá a ṣì rí yẹn kékeré ni. ẹ jẹ́ ń ṣàṣírí Chinese fún yín. Chinese ní ìwà kan kò sẹ́ni tí ò mọ̀ ní àwọn tó ń bá wọn ṣe díẹ̀. ẹ̀rí Chinese tó bá kọ́kọ́ dé tó lòun take over ibì kan, tẹ́ bá máa fi yíjú tẹ́ fi díjú, gbogbo nǹkan tẹ́ ń ṣe yẹn Chinese ló máa wà ń bẹ̀. àwọn ọmọ orílẹ̀-èdè ẹ̀ ló máa kó síbẹ̀. so ẹ̀yin kan tẹ́ bá rò pé ṣì ríṣẹ́ ṣe ń bì kan, Chinese kan wá ó kàn supervise nílùú wo? Chinese kẹ̀ ó máa take over ní àwọn ọmọ ẹ̀ ló máa wà ń bẹ̀. because àkọ́kọ́ ó máa ní wọn gbédè òun, àwọn tó gbédè òun lòun kó sí. ẹ̀kejì ó máa ní pé òun ò trust wọn, àwọn tóun trust làwọn èèyàn òun. so láti lè jẹ́ kí nǹkan tóun ṣe kó run smoothly, àwọn èèyàn ẹ̀ ló máa kó sí. Chinese nìyẹn, wọ́n máa kó àwọn èèyàn wọn sí ni. kò sí nǹkan tá a lè mọ̀ ṣe, àwọn èèyàn wọn náà máa kó sí. so ṣé àwọn kan tó sì ń ríṣẹ́ díẹ̀ ẹjọ́ ń bọ̀ níṣẹ́ wá ti fẹ́ yọjú o. àwọn tó fẹ́ ní pé kán dúró de 2023 níbo níṣẹ́ ti fẹ́ yọjú? fìrífìrí ní eléyìí o, màrìwò ní eégún ò tí yọ. ní waste time lórí yẹn because àwọn èèyàn ti ń rí already. ó máa lé gidi. àwọn Chinese ẹ̀ láṣìírí, Chinese dẹ̀ burú, àwọn náà burú díẹ̀ báyìí. àwọn tó ń ṣiṣẹ́ pẹ̀lú wọn ní kẹ́ lọ béèrè lọ́wọ́ wọn wọ́n ṣe máa ń treat èèyàn, pé wọn ò ní respect fún èèyàn. ẹ wo bọ́n ṣe máa ń treat àwọn ọmọ tó nílẹ̀ tó ń ṣiṣẹ́ ní factory wọn. ẹ lọ béèrè, ẹni tí ò bá mọ̀ kó lọ wádìí kó béèrè. so tí wọ́n bá ń ṣe bẹ́ẹ̀ yẹn nípa àwọn ní factory àwọn tó ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn, ẹ wá wo tó bá sọ pé àwọn gba nǹkan tó jẹ́ orílẹ̀-èdè, nǹkan tó máa ṣe fún gbogbo ọmọ orílẹ̀-èdè yẹn.
orí wa ò ní burú, orí wa ò ní gbàbọ̀dé o, àwọn ò tiẹ̀ ní dòwò, àní dòwò wò kù. So àwọn tó ń ròyìn pé bóyá kí náà sọ, ire làwa ń sọ 2022 yìí ni kò yẹ. Ẹ jẹ́ àfarabalẹ̀, ọkàn tán ni ìgbà báyìí ni ẹni sùúrù, ṣe bó ti nígbà tí kìíní ti ń bọ̀ kọ́lọ́n tó dìde àánú fún wa. Ṣé bọ́lọ́n ló ti sọ fún wa pé àní 2022 yìí ni 2022 ò tí ì tán náà. Ọlọ́run ẹgbọ́rọ̀ Ọlọ́run ó ní bókù ìṣẹ́jú kan kí ọ̀rọ̀ ọ̀hún báyìí káyé kó parẹ́, ayé ò ní parẹ́ o, ọ̀rọ̀ ọ̀hún ò ní lọ láìṣẹ, bókù 1 second. Ṣó ti yé yín? Ẹ farabalẹ̀, ìrìnàjò Ọlọ́run ló ń rìn, kì í ṣe èèyàn, agbára èèyàn ká. Ẹ mú ojú ogun tá a wà ní, ẹ mú àwọn tó ń dìtẹ̀, àwọn tó ń gbógun, àwọn tó ní kò ní ṣe é ṣe, ṣẹ́ mọ́yé wọn ní bó ṣe wà níta ló wà nílé. Ká má tí ì sọ àwọn Yorùbá gan tó dìde pé kò ní ṣe ṣe, ṣùgbọ́n gbà tọ́lọ́run bá ti lè ṣẹ́gun Fáráò, ó máa ṣẹ́gun gbogbo wọn. Tó bá ti bá David ṣẹ́gun Gòlíátì, ó máa ṣẹ́gun fáwọn Yorùbá. Thank you for watching. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. My name is Akintoye. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching DriveTV. Olólùfẹ́ DriveTV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola, ẹ máa wo DriveTV. Keep watching DriveTV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching DriveTV. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní ìṣirìn. Ibi ni kò máa wò DriveTV. Thank you. Chloe. DriveTV, driving you around the world.